lánàá ọba lónìí ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun nígbà tí àkókò tó bá máa tó láti jẹ́ kí a fi hàn wá pé chọ́ọ̀tì tí a wò yìí ó ti di ilé Ifá. Ẹni tí ó ní ó ti do oníṣẹ̀ṣe, ó ti jẹ́ kó yé wa pé gbogbo ọjọ́ ìjọsìn pátá pé ká máa wá sí bí báyìí láti wá máa jọ́sìn, pé láti èní lọ ibi báyìí ò jẹ́ chọ́ọ̀tì mọ́. Orí ó sì wà yìí, á padà fi ààyè ògùn síbẹ̀ tó jẹ́ pé ògùn ìjọ ló máa wà níwájú ilé ìjọsìn yẹn. Bí ẹ ṣe wá ń wọnú ilé, ẹ rí i pé ìṣẹ̀ṣe ó ti tún ara rẹ̀ ṣe débi tí a wà yìí. Kò sí tọ́lọ́run bá ṣe fọ́mọ lèmọ́mù tí ò sì fẹ́ agbègbè Ifá gbayé lọ ọ̀gbẹ̀rí sì mọ̀ iná ẹ̀ ṣe ń ṣe kèéta ni wọ́n ṣe ń ṣe gbogbo àwọn ìrìn àjò tí ò dá yẹn. Nígbà tí èèyàn kọ́ gbogbo ìrìn àjò tó báyìí, ó ti ń ṣe ìsìn yẹn láì mọye ọdún, ṣùgbọ́n nígbà tó tó àkókò tí ìpè pè tó fẹ́ bọ́ sí ìpè òtítọ́ yàtọ̀ fún ìpè ti kásá ti jẹun, wọ́n wá sọ fún pé a dá ọ padà sí ọ̀nà ibi tá a ti pè ọ́ ní òtítọ́. Bẹ́ẹ̀ ìrìn àjò ló ṣe wà báyìí. Bí ẹsẹ̀ ẹ̀sọ́ ẹmú kámẹ́rà lẹ́wọ́ bá a kálọ. Nígbà tí àwọn bàbá wọn máa ń kọrin kan, wọ́n máa ń sọ pé mọ́sálásí gàgàrà yóò tí ń bẹ nílùú àwa, chọ́ọ̀chì gàgàrà yóò eléyìí tí ń bẹ nílùú àwa. Ìwòyí ọdún tí ń bọ̀, ìwòyí ọdún tí ń bọ̀ kò dílé Ifá. Ó dílé Ifá. Ìwòyí ọdún tí ń bọ̀, ìwòyí ọdún tí ń bọ̀ kò dílé Ifá. Àṣé àmọ̀dún yẹn ò jìnnà, àmọ̀dún ló ti wá tó, ló ti wá pé báyìí tí ó ti lè Ifá báyìí kí Olódùmarè kò jẹ́ ìyàwó rẹ̀. Àṣẹ ayé Jésù ni ẹgbẹ́ Jésù ayé olóore. Ẹgbẹ́ àṣẹ máa bẹ́sẹ̀ fílẹ̀ nígbà táwọn kò bá tán. Ní ẹ má ti fọ, ẹ má wọlé ti fọ. Olódùmarè kúrò wá sí kójé kádùn àkójé kó gbà. Àṣẹ lókè ti dúró sórí ọ̀tá ẹ̀. Ifá ló dúró sórí ọ̀tá, Ifá gbáyé lọ rẹ̀. Bẹ́ẹ̀ ni àìfọkànlẹ̀. Ẹgbẹ́ kámẹ́rà sí mọ́bí ẹjẹ́ kí wọ́n rí.